Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọ́n àṣeyí lọ́ba fún àánú àtọ́jú rere ńlá láti àrígbà láti rí ọjọ́ ẹtì èyí tí ó kẹ́yìn nínú ọdún 2024. Ìyìn àtọlá ni forúkọ yín ọlọ́run aláàánú wa, aláàbò olùpamọ́ wa, ọba tó mú ẹtì kúrò nínú ayé wa tó jẹ́ ká ṣe àṣeyọrí pọ́nbélé nípa rírí òpin ọdún yìí. Ògo ni forúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ náà tí a gbéyàwó lẹ́nu kó ṣe ayé àti ọkàn wa ní rere torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn nínú ọkọ̀ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ẹtì ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá èní ọjọ́ ẹtì ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ìràpadà. Àwọn àkọ́sórí wa nínú ìwé Éfésù orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ. Éfésù orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ. Nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Pétérù kínní orí ìkejì ẹsẹ̀ ìkẹfà dé ìkejìlá. Pétérù kínní orí ìkejì ẹsẹ̀ ìkẹfà dé ìkejìlá. Nítorí ó ń bẹ nínú ìwé mímọ́ pé kíyèsí, mo fi pàtàkì òkúta igun lé àṣàyàn iyebíye lélẹ̀ ní Síónì, ẹni tó bá sì gbà á gbọ́ ojú kì yóò tì ó. Nítorí náà fún ẹ̀yin tí ó gbà á gbọ́ ọlá ni, ṣùgbọ́n fún àwọn tí kò gbà á gbọ́, òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ òun náà ni yóò di pàtàkì igun lé, àti wípé òkúta ìdìgbòlù òun àpáta ìkọ̀sẹ̀, nítorí wọ́n kọsẹ̀ nípa ṣíṣe àìgbọ́ràn sí ọ̀rọ̀ náà, nínú èyí tí a gbé yẹ̀ wọ́n sí pẹ̀lú. Ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yan, olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ẹni ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn. Ẹ̀yin tí kìí ṣe ọmọ ní ìgbà kan rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ènìyàn Ọlọ́run. Ẹ̀yin tí kò sì rí àánú gbà rí, ṣùgbọ́n nísinsìnyí ẹ ti rí àánú gbà. Olùfẹ́, mo bẹ̀ yín o, bí àlejò àti bí èrò, láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara tí ń bá ọkàn jagun. Bí ìwà yín láàrin àwọn kèfèrí kí ó dára pé bí wọ́n ti ń sọ̀rọ̀ yín bí olùṣe búburú nípa iṣẹ́ rere yín, tí wọ́n ò máa kíyèsí kí wọn kí ó lè máa yin Ọlọ́run lógo ní ọjọ́ ìbẹ̀wò. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín lọ́kọ̀ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Gbogbo ènìyàn ni ó nílò ìràpadà. Èyí jẹ́ nítorí pé ipò ènìyàn nígbà tó ṣubú ó jẹ́ ìgbèkùn sí ẹ̀ṣẹ̀. Ìwé Róòmù orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàléníogún. Ó wípé gbogbo ènìyàn ni ó ṣàtìṣẹ̀ tí wọ́n ti kùnà ògo Ọlọ́run. Ọlọ́run ṣeun wípé ìràpadà tí a ní nípasẹ̀ ikú Jésù Kristi ti gbà wá lọ́wọ́ ìgbèkùn ẹ̀ṣẹ̀. Àwọn ẹni tí a dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀, nípa ìdáǹdè tí ó wà nínú Jésù Kristi. Ìdáríjì ẹ̀ṣẹ̀. Éfésù orí ìkíní ẹsẹ̀ ìkeje. Ìtúsílẹ̀ lọ́wọ́ ègún òfin. Gàlátíà orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàlá. Ìdáǹdè lọ́wọ́ ìgbèkùn ẹ̀ṣẹ̀. Títù orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnlá. Pétérù kínní orí ìkíní ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ìkejìdínlógún. Jíjẹ́ olódodo. Róòmù orí ìkarùn ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ìlàjà pẹ̀lú Ọlọ́run. Kólósè orí ìkíní ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ ogún. Ìsọdọmọ nínú ẹbí Ọlọ́run. Gàlátíà orí ìkẹrin ẹsẹ̀ ìkarùn. Ẹ̀mí mímọ́ tí ń gbé inú wa. Kọ́ríńtì kínní orí ìkẹfà ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ogún. Àti ìyè àìnípẹ̀kun. Ìwé Jòhánù orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Àwọn àǹfààní ìràpadà ni èyí. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìgbàgbọ́ rí ìgbé ayé Kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí ti ẹ̀rù nítorí àwọn ohun tí wọn kò gbọdọ̀ ṣe. Òótọ́ ibẹ̀ ni pé àwọn Kìrìsìtẹ́nì ló ní òmìnira jù. Obìnrin tí ó wà nílé ọkọ ní láti tẹríba fún ọkọ rẹ̀. Èyí sì ni àwọn ohun tí kò gbọdọ̀ ṣe. Ṣùgbọ́n tí o bá bi àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí kò tíì lọ́kọ, wọn yóò sọ fún ọ pé wọ́n fẹ́ láti ní ọkọ. Òmùtí tí kò ní iṣẹ́ lè máa fi ẹni tí ó ń kánjú lọ sí ibi iṣẹ́ lọ́jọ́ ayé rẹ̀ ṣe yẹ̀yẹ́, kí ó wí pé ẹni náà kò jáyé. Ẹ̀wẹ̀, ta ni ó ń jìyà ní tòótọ́?
Òmùtí ni ẹni tí ó wà lábẹ́ ìgbèkùn ọtí. Àwọn aláìgbàgbọ́ wà nínú túbú o, ṣùgbọ́n wọn kò mọ̀. Ó yẹ kí àdúrà rẹ jẹ́ wípé kí Olúwa kí ó ṣí wọn lójú bí ó ti ṣí ìwọ lójú pàápàá, kí wọ́n sì jáde láti inú túbú wọn, kí wọ́n sì wọ inú òmìnira tí Jésù Kristi ti pèsè sílẹ̀ fún wọn lọ. Olùfẹ́, má ṣe jẹ́ kí ojú tì ọ́ láti sọ̀rọ̀ nípa àwọn ohun tí o kò gbọdọ̀ ṣe tí o máa wà pẹ̀lú ìràpadà. Bẹ́ẹ̀ ni, ó ń gbé àjàgà Kristi o, ṣùgbọ́n àjàgà rẹ̀ rọrùn ju ti èṣù lọ o, àti wípé ẹrù rẹ̀ sì fúyẹ́. Ìwé Mátíù orí 11 ẹsẹ̀ 28 títí dé ẹsẹ̀ 30. Nígbà tí ènìyàn kan bá di àtúnbí, ohun àkọ́kọ́ tí yóò ní ìrírí rẹ̀ ní àlàáfíà. A ó gbé ẹrù wíwo kúrò ní èjìká rẹ̀, ẹrù tí òun tìkálára rẹ̀ kò mọ̀ wípé ó wà níbẹ̀. Tí o kò bá tí ì fi ayé rẹ̀ fún Jésù Kristi, ó wà nínú túbú o. Jọ̀wọ́ ayé rẹ̀ fún Jésù Kristi lónìí kí ó lè fún ọ ní òmìnira. Kókó ọ̀rọ̀: jẹ́ kí àwọn ẹni ìràpadà nínú Olúwa kéde òmìnira wọn pẹ̀lú ìgboyà àti ayọ̀, nítorí wọ́n di òmìnira nítòótọ́. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé bàbá mi, àwọn tí ó sì wà nínú ẹ̀ṣẹ̀ tí wọn kò tí ì di òmìnira, Olúwa bá wa ṣí ojú wọn kí wọ́n lè gba òmìnira. Olúwa ṣí ojú wọn kí a lè gbé àjàgà ọrùn wọn kúrò, kí wọ́n lè gba àjàgà ìwọ Kristi sí ọrùn wọn. Bá wa ṣí ojú wọn, Olúwa yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. A kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Kérésìmesì. Ó dàbọ̀.